El-Rufai ní Tinubu ò ní ṣe sáà kejì lójú òun. Ẹni bá gbọ́ ọ̀rọ̀ tí aṣáájú Bọ́lá Ahmed Tinubu sọ nígbà tí kò tíì di ààrẹ lọ́jọ́ 3 oṣù kẹfà ọdún 2022 nílùú Abẹ́òkúta níbi tó ti wí pé Buhari sunkún ó lóun ò ṣe mọ́ ó wá bá mi mo ní kó má sunkún mọ́ ó máa di ààrẹ. Ìyẹn lọ́jọ́ tí Tinubu pariwo èmi ló kàn sétí gbogbo ayé. Àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà rò pé àṣẹ lásán ló ń sọ tàbí pé ọtí àwọn olóṣèlú ló ń pa ọkùnrin tí wọ́n ń pè ní Jagaban náà. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ àṣekọ́ o, lóòótọ́ ni Buhari sunkún lásìkò ìdìbò ọdún 2011. Ìyàtọ̀ tó kàn wà níbẹ̀ ni pé kì í ṣe ọjọ́ tí èsì ìdìbò jáde ni Buhari sunkún. Buhari sunkún ẹ̀ lọ́jọ́ tó ń ṣe àṣekágbá ètò ìpolongo rẹ̀ lọ́jọ́ 14 oṣù kẹrin ọdún 2011 nítorí ó ní òun ti rí i pé wọn kò ní jẹ́ kí òun wọlé, wọ́n ti fi èrú lé òun jáde. Bó ti ń sọ̀rọ̀ náà ló bú sígbe lójijì tó sọ pé Nàìjíríà yóò bàjẹ́ kọjá àtúnṣe bí wọn kò bá jẹ́ kí òun wọlé. Bẹ́ẹ̀ òun ti rí i pé wọ́n ti fòjóró ti òun síta. Pásítọ̀ Túndé Bákàrè wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀, El-Rufai wà lẹ́gbẹ̀ẹ́ òsì níbi tí Buhari ti ń sunkún. Gẹ́gẹ́ bó ṣe ríran ọ̀rọ̀ náà lórí o, àfi bí ìgbà tí wòlíì bá lọ nínú ẹ̀mí nítorí Goodluck Jonathan làwọn èèyàn dìbò wọn fún. Àwọn Tinubu wà nínú àwọn tí wọ́n bayé Buhari jẹ́ lọ́dún náà lọ́hùn-ún nítorí Tinubu ti fa Nuhu Ribadu kalẹ̀. Ribadu sì ti káàkiri torí òun làwọn gómìnà ACN wà lẹ́yìn ẹ̀. Wọn kò sì yé pariwo pé òun ni yóò wọlé. Àfi bí nǹkan ṣe yí padà bìrí láàrin ọ̀sẹ̀ kan. Buhari ń kàmpéènì gidi lọ nílẹ̀ Haúsá. Àwọn Jonathan sì mọ̀ pé kò sí ẹni tí yóò bá du ìbò àdúgbò náà. Lóòótọ́ làwọn Ìgbò àti Delta wà lẹ́yìn Jonathan. Àmọ́ òun náà mọ̀ pé ìbò tiwọn nìkan kò lè gbé òun wọlé. Àgàgà bí Tinubu bá kó gbogbo ìbò ilẹ̀ Yorùbá sí ẹ̀yìn Ribadu. Ó ti hàn pé Buhari yóò rí ọwọ́ mú dáadáa. Nígbà náà ni Jonathan sáré tọ̀ àwọn Tinubu lọ. Wọ́n sì yí ìbò náà padà láàrin ọ̀sẹ̀ kan náà débi pé gbogbo ayé ló fojú rí. Ẹni tó bá wà lÉkòó ló lè rí àṣírí ọ̀rọ̀ náà dáadáa. Nígbà tí wọ́n kọ́kọ́ dìbò àwọn aṣòfin àpapọ̀ lọ́jọ́ 9 oṣù kẹrin ọdún 2011 yìí, ní òwúrọ̀ kùtùkùtù làwọn ọmọ ẹgbẹ́ ACN ìgbà náà ti jáde tí wọ́n ń lu aago kiri gbogbo àdúgbò láti ojúlé kan sí ojúlé kejì tí wọ́n sì ń pe àwọn èèyàn pé kí wọ́n jáde wá dìbò. Gbogbo àwọn tí wọ́n ń pè yìí sì ti mọ̀ pé ACN làwọn yóò dìbò àwọn fún. Àwọn aláago náà kàn ń lu aago yìí láti rán wọn létí ni. Bẹ́ẹ̀ ni wọ́n dìbò náà tó sì jẹ́ ACN ló wọlé pátápátá ní gbogbo àwọn ìpínlẹ̀ wọn. Ohun tó bá àwọn Jonathan lẹ́rù gan nìyẹn. Ìbò ti pín sí mẹ́ta. Àwọn kan dìbò fún ẹgbẹ́ Buhari CPC, àwọn kan dìbò fún AC ẹgbẹ́ òun Tinubu, àwọn kan sì dìbò fún PDP ẹgbẹ́ ti Jonathan. Lẹ́yìn ìdìbò náà làwọn Jonathan jáde tọ̀ Tinubu lọ. Láti ìgbà náà kò tíì sí babaláwo tàbí àgbà wòlíì kan tó ríran rí ohun tó lọ láàrin àwọn méjèèjì. Àmọ́ lọ́jọ́ 9 ìdìbò tàwọn aṣòfin yìí, ìyẹn lọ́jọ́ ìdìbò ààrẹ, nǹkan ti yí padà pátápátá. Bí nǹkan ti yí padà ni pé àwọn aláago tí wọ́n jáde tí wọ́n ń lu aago kiri àdúgbò lásìkò ìdìbò àwọn aṣòfin kò sẹ́nìkan tó gbúrò wọn. Èèyàn yóò sì rò pé wọn kò dìbò lÉkòó níjọ́ náà ni torí gbogbo ilé ìdìbò ló dá. Nígbà tí yóò sì fi di aago 11 sí 12 òwúrọ̀, wọ́n ti parí ìdìbò Èkó àti àwọn ibi tí ACN ti ń ṣèjọba. Nígbà náà ló hàn pé Tinubu ti ta Ribadu ní gbàǹjo lọ́jà àgbáyé. Ó ti fi ṣe pàṣípàrọ̀ lọ́dọ̀ àwọn Jonathan torí nígbẹ̀yìn Ribadu kò rí ìbò mú. Kódà lÉkòó nílùú Tinubu àfi lọ́ṣùn nìkan níbi tí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ti ń ṣèjọba wọn. Àmọ́ nígbà tó tún di ọjọ́ 11 lẹ́yìn ìdìbò ààrẹ, ìyẹn lọ́jọ́ tí wọ́n ń dìbò àwọn gómìnà, àwọn aláago yìí tún jáde. Wọ́n sì lù ú dáadáa láti rí i pé Babátúndé Fáṣọlá táwọn ACN tí wọ́n fà kalẹ̀ òun náà ló wọlé. Bẹ́ẹ̀ làwọn Tinubu dá nǹkan rú fún Buhari àti Pásítọ̀ Bákàrè lọ́wọ́. Wọn kò sì rí kinní kan mú níbi ìbò náà pẹ̀lú gbogbo ẹkún tí Buhari sun. Bóyá nítorí eléyìí ni o àbí nítorí nǹkan míì, àmọ́ ohun táwọn èèyàn rí ni pé Jonathan kò tí ì lo ọdún kan lórí ipò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí
tí Nasiru El-Rufai fi tún bẹ̀rẹ̀ sí pààrà ilé Tinubu tó sọ fún un pé ó dá òun lójú tàdá pé tí òun Tinubu bá dúró ti Buhari lásìkò ìbò tó máa wáyé lọ́dún 2015 Buhari máa wọlé. Bí Tinubu náà ṣe ránṣẹ́ sí Buhari pé kó lọ fọkàn balẹ̀ rèé pé kí El-Rufai lọ sọ fún Buhari tó ti lóun kò ní dupò ààrẹ mọ́ náà pé kó múra láti ṣe president ní 2015 pé ọ̀rọ̀ náà máa ṣe. El-Rufai mọ̀ pé Tinubu lè ṣe ọ̀rẹ́ lòun àti Nuhu Ribadu ó sì mọ̀ bí wọ́n ṣe kojú ẹ̀ sí òrùn alẹ́ tí wọ́n gba Jímọ̀ Olóyin lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbé Sátidé òní pákáleke lé lọ́wọ́. Lẹ́yìn tí El-Rufai ti fẹ́rẹ̀ rìn já létí sílé Tinubu títọ̀hún sì ti gbà pé òun yóò bá Buhari ṣiṣẹ́ ẹ̀yìn náà lòun lọ sọ fún Buhari pé ìwọ àwọn ti gbé ẹja ńlá o bí àwọn yóò ti ṣe tí kò fi ní bọ́mọ́ àwọn lọ́wọ́ lókù kó jẹ́ kí àwọn jọ lọ rí Tinubu. Bẹ́ẹ̀ ní tòdodo nígbà tí Buhari kọ́kọ́ bẹ̀rẹ̀ òṣèlú ẹ̀ kò fẹ́ bá àwọn èèyàn bíi Tinubu ṣe rárá. Ó ní àwọn oníbàjẹ́ òṣèlú tí ọwọ́ wọn kò mọ́ rárá ni. Àmọ́ nígbà tí wọ́n fi hàn pé kò sí bó ṣe lè wíìnì ìbò lápá ilẹ̀ Yorùbá bó bá ń sọ pé ti Tinubu báwo, nígbà náà ló ju ọwọ́ sílẹ̀ wọ́n sì jọ gbà pé kí ẹgbẹ́ ACN àti CPC jọ darapọ̀ kí àwọn wá dá ẹgbẹ́ òṣèlú ńlá kan sílẹ̀. Ẹgbẹ́ náà làwọn yóò sì fi gbàjọba lọ́wọ́ Jonathan tí àwọn yóò lè padà sílùú wọn láàrin omi lọ́hùn-ún tí yóò lọ́ọ́ máa mu ọtí burúkutu tí wọ́n sọ pé ó mọ̀ ọ́n mu. Lẹ́yìn ètò tí wọ́n ti jọ ṣe lábẹ́lẹ̀ nígbà tó di ọjọ́ 8 oṣù kẹfà ọdún 2012 ó ṣẹ̀ṣẹ̀ pé ọdún kan tí Jonathan bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ ní o. Tinubu àti Buhari jáde ní gbangba níbi tí wọ́n ti sọ fún gbogbo ayé pé àwọn yóò dá ẹgbẹ́ òṣèlú ńlá kan sílẹ̀ ACN àti CPC ni yóò sì parapọ̀ di ẹgbẹ́ kan ṣoṣo. Èrè làwọn èèyàn pé ṣùgbọ́n iṣẹ́ burúkú ni Tinubu àti àwọn ọmọ ẹ̀ ṣe tí El-Rufai sì wà níbẹ̀ bí ìránṣẹ́ wọn. Ní gbogbo inú ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá ti rí i pé ìjà wà tàbí pé èdè àìyedè kan ń lọ níbẹ̀ wọn yóò fún ẹnìkan lágbára. Àgàgà níbi táwọn aṣáájú ẹgbẹ́ bá ti ń bá gómìnà wọn jà wọn yóò dúró sí ẹ̀yìn gómìnà náà wọn yóò sì ní kó máa bọ̀ kí àwọn jọ dá ẹgbẹ́ òṣèlú tuntun míì sílẹ̀ níbi tí òun gómìnà náà yóò ti di ọ̀gá ara ẹ̀ tí kò ní sí baba ìsàlẹ̀ tàbí ọ̀gá olóṣèlú kan tí yóò máa dún màhúrú màhúrú mọ́ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí já àwọn gómìnà yìí gbà. Wọ́n já àwọn gómìnà náà gbà débi pé ní ọjọ́ 6 oṣù kejì ọdún 2013 tí wọ́n yóò dá ẹgbẹ́ APC sílẹ̀. Àwọn ẹgbẹ́ òṣèlú 4 ni ACN, CPC, ANPP àti APGA pẹ̀lú àwọn gómìnà 10. Àwọn gómìnà náà ni Kashim Shettima ti Borno, Káyọ̀dé Fáyẹmí ti Èkìtì, Rochas Okorocha ti Imo, Babátúndé Fáṣọlá ti Èkó, Tanko Almakura ti Nasarawa, Ìbíkúnlé Amosu ti Ògùn àti Raufu Arẹ́gbẹ́ṣọlá lọ́ṣùn. Àwọn tó kù ní Abíọ́lá Ajímọ̀bí ti Ọ̀yọ́, Ibrahim Gaidam ti Yobe àti Abdulaziz Yari ti Zamfara. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ti ṣe yìí àtọ́jú àti mú ni wọ́n ní kò tíì tó gbé sáré fún ẹgbẹ́ PDP nígbà tó jẹ́ ẹgbẹ́ náà ní gbogbo agbára wà lọ́wọ́ ẹ̀. Bí ọ̀rọ̀ bá sì dojú ẹ̀ tán pátá níbi tí kìnìún bá tọ̀ sí ẹranko tó bá gbabẹ̀ yóò kàn yọnu. Nítorí ẹ̀ àwọn aṣáájú ẹgbẹ́ PDP kò kó ara wọn lọ́kàn sókè nítorí ọ̀rọ̀ APC tuntun. Wọ́n ní gbogbo èyí tí wọ́n ń ṣe yìí pé wọn kò yàtọ̀ sí Àkókó tó ń fẹnu ara ẹ̀gbẹ́ odó lójoojúmọ́. Àmọ́ pẹ̀lú iṣẹ́ àṣekára tí Àkókó ń ṣe lójoojúmọ́ yìí tó ní òun gbẹ́ odó, ta ló wáá fi odó Àkókó gúnyán rí o tàbí ta ló rí odó ọ̀hún gbé dọ́jà lọ tà níbìkan. Wọ́n ní gbogbo ìlàkàkà àwọn APC tuntun yẹn ó fọ́ ní pé àkókò adìyẹ ni wọ́n. Àkókò adìyẹ tó ń ṣe fáàrí pé òun ní iná lórí tó bá tara gbalagbá déwájú kọ̀lọ̀kọ̀lọ̀ tinátiná orí ẹ̀ lẹ̀rànkò yóò gbèjẹ. Wọ́n ní digbí ni ọkàn Jonathan tàwọn balẹ̀ pé tó bá sì di 2015 táwọn APC fẹ́ torí ẹ̀ forí sọ̀gànná yìí ọkùnrin ará Bayelsa náà ni yóò tún wọlé tí yóò sì ṣèjọba títí di ọdún 2019. Bẹ́ẹ̀ bí àwọn Tinubu ti ń gbọ́ pé Jonathan yóò tún ṣèjọba di ọdún 2019 bẹ́ẹ̀ ni inú run wọ́n sì mọ̀ pé ìṣòro kan ṣoṣo tí àwọn ní ẹgbẹ́ PDP pé tí PDP bá wà lódidi kò sí bí àwọn ṣe lè borí wọn. Nígbà náà ni wọ́n sọ òkò pẹ́ǹtúká sáàrin wọn.
nígbà tí òkò yìí yóò sì balẹ̀ ibi tó balẹ̀ sí ò dáa àfi bí ìgbà tí ẹ̀ṣẹ́ iná bọ́ sáàrin àwọn ìjà lọ ẹni orí yóò dilé ni Àtíkù Abubakar. Bẹ́ẹ̀ ni Àtíkù kan náà yìí òun làwọn APC lò Nasiru El-Rufai náà ni wọ́n dẹ sí. Kò sí ohun tó wà ní gbogbo ọpọlọ ọkùnrin náà ju bí yóò ti du ipò ààrẹ lọ. Ṣé ohun tí èèyàn bá sì ń wá ní àwájú òun náà ni wọ́n máa fi ń gbà tí wọ́n yóò lò ó ní jìbìtì nítorí ohun tó ń wá náà. Àwọn El-Rufai sọ fún Àtíkù pé Jonathan kò ní jẹ́ kó du ipò ààrẹ ní 2015 o, kó má fowó ara ẹ̀ ṣòfò, pé kàkà bẹ́ẹ̀ kó máa bọ̀ nínú ẹgbẹ́ APC tí àwọn èèyàn kò bá dìbò fún Buhari wọ́n á dìbò fóun. Àtíkù gbọ́ ìyẹn etí ẹ̀ nà wọ́n. Ó ní iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ owó rí ọmọ aláṣẹ la òun ń bọ̀ nínú APC àmọ́ ọgbọ́n làwọn yóò dá sí i. Ṣé nínú oṣù kẹfà 2013 ni wọ́n ti dá APC sílẹ̀. Nígbà tó di inú oṣù kẹjọ ọdún náà ìyẹn oṣù kejì lẹ́yìn tí wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀ àwọn PDP náà láwọn yóò ṣe ìpàdé gbogbogbò. Níbi ìpàdé yìí ni àwọn yóò sì ti yan àwọn olóyè ẹgbẹ́ ńláńlá. Àwọn olóyè yìí ni yóò sì ṣètò ìdìbò ọdún 2015. Àtíkù àti àwọn èèyàn tirẹ̀ ti múra láti gba ẹgbẹ́ náà. Ìyẹn ni pé tí wọ́n bá ti yan àwọn èèyàn tiwọn sípò ohun tí wọ́n bá fẹ́ ni yóò máa ṣẹlẹ̀ nítorí àwọn èèyàn wọn ni yóò máa darí ẹgbẹ́ wọn àti ètò gbogbo. Àmọ́ Jonathan àti àwọn èèyàn tiẹ̀ náà gbọ́n. Ṣe bí ọlọ́dẹ ló ṣe bí ọ̀kẹ́rẹ́ kò gbọ́n àfìgbà tíyẹn gorí ìrókò lọ. Àwọn èèyàn Jonathan ló wọlé. Bí Àtíkù sì ti rí ibi tí ìbò ọjọ́ náà ń lọ ló bá bínú kúrò nípàdé. Ó ní kì í ṣe ẹgbẹ́ PDP tí àwọn dá sílẹ̀ nìyí ẹgbẹ́ míì ni. Ló bá bínú jáde. Bó ti bínú jáde yìí bẹ́ẹ̀ ni Bukola Saraki tẹ̀lé. Àwọn gómìnà méje tí gbogbo wọn jẹ́ ọmọ ẹgbẹ́ PDP sì tẹ̀lé wọn. Wọ́n ń lọ lẹ́lẹ́lẹ́. Àwọn gómìnà méje yìí ni Ahmed Abdulfatah ti Kwara, Sule Lamido ti Jigawa, Aliyu Wamako ti Sokoto, Babangida Aliyu ti Niger, Rabiu Kwankwanso ti Kano, Chibuke Amechi ti Rivers àti Muritala Nyako ti Adamawa. Bí wọ́n ti ń lọ yìí bùdó ńlá kan Yar'Adua Center nílùú Àbújá níbẹ̀ ni wọ́n ń gbà lọ pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn wọn. Bí wọ́n ti dé ibi tí wọ́n ń lọ ni wọ́n ní àwọn ò ní ọ̀rọ̀ méjì tí àwọn fẹ́ sọ ju pé àwọn ti dá ẹgbẹ́ PDP tuntun sílẹ̀, the new PDP ni wọ́n sì pe ara wọn. Láti ìgbà náà ni wọ́n sì ti di ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń wá ọ̀nà láti fi orúkọ ara wọn sílẹ̀ lọ́dọ̀ àwọn INEC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tuntun. Àmọ́ nígbà tó di ọjọ́ 26 oṣù kọkànlá 2013 yìí kan náà gbogbo ẹgbẹ́ náà lọ́wọ́ kan lọ darapọ̀ mọ́ wọn nínú APC. Àwọn nìkan kọ́ ni wọ́n lọ gbogbo àwọn aṣòfin wọn àtàwọn ọmọlẹ́yìn wọn. Bẹ́ẹ̀ ni APC kún gbogbo bí Jonathan àti àjónákù PDP tó kù sì ti jà raburabu tó. Lọ́jọ́ 28 oṣù kẹta 2015 Buhari fẹ̀yìn Jonathan balẹ̀ pọ̀. Ó gba níkùkù àgbámọ́lẹ̀ burúkú kan báyìí ọkùnrin ará Niger Delta náà ò sì lè dìde. Bí Buhari ṣe di ààrẹ Nàìjíríà nìyẹn o. Ohun tó wá ṣẹlẹ̀ báyìí ni pé gbogbo ọgbọ́n pátá tí El-Rufai lò nígbà náà gbogbo ọgbọ́n náà ló ń lò báyìí o. Ní àìmọye ìgbà ló ti lọ rí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú lóríṣiríṣi. Ohun kan náà tó sì ń wí ni pé àsìkò ti tó báyìí láti lé Tinubu lọ kí wọ́n má jẹ́ kó ṣe sáà kejì nílé ìjọba nítorí ohun tí yóò burú ni. Bó tilẹ̀ jẹ́ pé òun àti Àtíkù Abubakar ti jà gan lásìkò tí Buhari fi ń ṣèjọba tí òun El-Rufai sì dúró sẹ́yìn Buhari. Síbẹ̀ náà ó ti tó ń wá Àtíkù rí báyìí o. Kò sì sí ibi tí wọ́n ti fẹ́ dáná òṣèlú tuntun tí wọ́n jọ bẹ̀rẹ̀ yìí tí Àtíkù kì í bá El-Rufai lọ. Wọ́n ti jọ lọ sí ọ̀dọ̀ Babangida lẹ́ẹ̀kan, wọ́n ti jọ lọ sí ọ̀dọ̀ Buhari. Bẹ́ẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pàtàkì nídìí ọ̀rọ̀ yìí Àtíkù, Peter Obi àti òun El-Rufai ti jókòó tí wọ́n ní àwọn náà yóò jọ ṣe àṣepọ̀. Àwọn sì ti ń palẹ̀ mọ́ láti dá ẹgbẹ́ òṣèlú ńlá kan sílẹ̀, ẹgbẹ́ tí yóò parapọ̀ tí yóò lé Tinubu àti APC lọ. Ohun kan tó ń ba àwọn èèyàn lẹ́rù gidi nínú ọ̀rọ̀ yìí ni pé gbogbo ọ̀nà pátá tí El-Rufai àtàwọn Tinubu yìí kan náà lò tí wọ́n fi lé Jonathan lọ ọ̀gbọ́n náà ni El-Rufai tún fẹ́ padà lò fún Tinubu yìí o. Ìbẹ̀rù tó sì ń ṣe àwọn olóṣèlú tí wọ́n súnmọ́ wọn báyìí ni pé gbogbo ọ̀nà pátá làwọn èèyàn náà ń wá láti sọ Tinubu di ọ̀tá wọn nílẹ̀ Haúsá. Àìpẹ́ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí gbé ìwé jáde pé Yorùbá nìkan ni Tinubu ń kó síṣẹ́ ìjọba àpapọ̀.
wọ́n lóhun tó ń ṣe lòdì sófin nítorí òfin Nàìjíríà kò sọ pé kí ààrẹ máa kókìdá ẹ̀yà ti ẹnìkan sínú iṣẹ́ ìjọba. Lọ́nà kejì, níṣẹ́ ló dàbí pé àwọn èèyàn yìí ń lo ọ̀rọ̀ náà àti àwọn nǹkan míì láti fi sọ pé ọ̀tá wọn ní Tinubu nílẹ̀ Haúsá. Tí wọ́n bá sì fi irú àwọn ọ̀rọ̀ báyìí mú wọn nílẹ̀ Haúsá yìí, tí wọ́n rí Buhari tó ní kò burú, tí wọ́n rí Babangida tó ní bẹ́ẹ̀ ni, tí àwọn ọba ilẹ̀ Haúsá gba ọ̀rọ̀ náà bí ẹni gbagba ọtí, ohun tó lè mú Tinubu fúnra ẹ̀ lómi ni. Gbogbo àwọn tí wọ́n jọ dìtẹ̀ mọ́ Jonathan níjọ́sí, Kwankwanso, Amaechi, Tambuwa àtàwọn míì bẹ́ẹ̀, gbogbo wọn náà ni El-Rufai ń kó mọ́ra sínú ọ̀rọ̀ yìí. Àwọn gómìnà sì wà nínú àwọn tí wọ́n jọ lọ sọ́dọ̀ Buhari láìpẹ́ yìí. Ohun kan náà tí wọ́n sì ń sọ ni pé kí àwọn ará òkè ọya má tún gba Tinubu láyè kó lo sáà míì mọ́, èyí tó ṣe ti tó kó máa lọ. Ọ̀rọ̀ náà ti di ẹkùn àgbò ni bó ti ń mì yìí. Àwọn kan ní kò ní í já, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé kí ọwọ́ alápatà má tó ni o, pé bí ọwọ́ alápatà bá tó, ibẹ̀ lọ̀bẹ alápatà yóò kọ́ gbà lọ. Àmọ́ àwọn kan ti sọ pé Tinubu fúnra ẹ̀ eléwèlè ni, pé gúdúgúdú ni kò fìgbà kankan túra sílẹ̀, ológbò tí yóò sì pa àgùntàn jẹ lọ̀rọ̀ El-Rufai yóò kàn jí gbogbo ilé sílẹ̀ láàrin òru ni. Ọkùnrin olóṣèlú Èkó kan tí a gbé ìwádìí ọ̀rọ̀ yìí déwájú ẹ̀ wò, ó rẹ́rìn títí, ó ní ṣe El-Rufai pẹ̀lú Àtíkù, ó ní gúnugún wọn kàn ń gbá gẹ̀rùgẹ̀rù lásán bá ń sá ni, kíní kan ò ní ṣe. Ọláyíwọlá Alága ló ṣèwádìí ọ̀rọ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.